wàhálà wà wọ́n ní kí Fáyẹmí fi ẹgbẹ́ APC sílẹ̀ o. àfi bó bá ṣe pé ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ti múra ìjà kó tó lọ́ọ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára nì Edmond Obilo. bó bá jẹ́ òun náà ti múra ìjà kó tó máa sọ̀rọ̀ sí wọn nínú ẹgbẹ́ òṣèlú APC, àjẹ́ kò sí wàhálà kankan, àjẹ́ kò sí ikú tí kò rọ adìyẹ lọ́rùn, kí wọ́n yín in lọ́rùn tàbí kí wọ́n fọ̀bẹ dù, ikú nikú jẹ́ fàdìyẹ. àmọ́ bó bá jẹ́ òun Fáyẹmí náà ti ṣe bí ọkùnrin òkè ọ̀hún tí wọ́n ránṣẹ́ sí pé kó wá, tó ń lọ tó gbé ọmọ rí odó dání, tí àwọn kan ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ẹ́ fọmọ rí odó ṣe, tó ní bí òun bá débẹ̀ tó bá jẹ́ wọ́n dánú àríyá tí wọ́n ń gúnyán, òun á sì máa bá wọn gúnyán, òun ò ní ṣẹ̀ṣẹ̀ máa wá odó kiri. bí òun bá sì débẹ̀ tó bá ṣe pé wọ́n ń jà lọ́wọ́ ni, òun ò ní ṣẹ̀ṣẹ̀ máa wá ohun ìjà, ẹni odó òun yìí náà bá bà lórí yóò mọ̀ pé nǹkan bá òun. bó bá jẹ́ Fáyẹmí ti ṣe nùnù, kò ní sí ohun táwọn apàṣẹ ẹgbẹ́ APC yóò gbé wá tí yóò jọ lójú. òun náà kúkú ti mọ̀ tẹ́lẹ̀ pé àti ọmọ ọlọ́ọ̀ àti ìyá ọlọ́ọ̀ kò sí èyí tí ṣọ̀rẹ́ èkùrọ́ nínú wọn. àwọn ọmọ APC ń bá òun jà, àwọn bàbá wọn náà ò sì fẹ́ràn òun, àwọn kan ń fi agídí bá ara àwọn ṣe ni. tí gbogbo eléyìí bá ti wà lọ́kàn ẹ̀, ohun tó ń jáde láti ilé agbára APC báyìí kò ní ìyà á lẹ́nu. akọ̀wé ẹgbẹ́ náà Bashiru Ajíbọ́lá ti sọ̀rọ̀. ó ní kí Káyọ̀dé Fáyẹmí fi ẹgbẹ́ APC sílẹ̀ fáwọn. ó ní kó tètè kọ̀wé kúrò nínú ẹgbẹ́ APC kíákíá. bí kò bá ṣe bẹ́ẹ̀, àwọn yóò fìyà tó le gan jẹ ni. ẹni fi rin lurin yóò gbóhùn agogo, béèyàn ti gọ̀ǹgọ́ bọ̀lù yóò gbóhùn òkú ewúrẹ́. Fáyẹmí fúnra ẹ̀ ló ti pọ̀pá bọ inú ìsà, òkété lòún wá débẹ̀, àfi bó ṣe jẹ́ ọmọ ejò ló fòyọ. ohun tó ń dùn Fáyẹmí nínú APC ló sọ. ó ní gbogbo àgbékalẹ̀ tí ẹgbẹ́ náà ní níbẹ̀rẹ̀, gbogbo èròǹgbà àwọn àgbààgbà ẹgbẹ́ tí wọ́n dá a sílẹ̀, gbogbo ẹ̀ ló ti bọ́ sọnù báyìí. àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ náà ti dorí ohun gbogbo kodò. eku ò ké bí eku nínú APC mọ́, bẹ́ẹ̀ lẹ́yẹ ò ké bí ẹyẹ ti ké mọ́. ó wá sọ àsọtẹ́lẹ̀ pé ìgbẹ̀yìn irú nǹkan báyìí kì í dáa o, ẹgbẹ́ náà yóò fọ́ lójijì ni. pé kì í ṣe àwọn aráàta ni yóò wá fọ́ ẹgbẹ́ APC, àwọn aráàánú ilé gan-an ni àwọn ni wọn yóò fọ́ ẹgbẹ́ náà. láti inú ni kinní ọ̀hún yóò ti bú, tí ọ̀pálámbá ọtí òyìnbó yóò sì fọ́, tí sọgbásọgbá kan kò ní lè rí sọ. ó ní gbogbo èyí tí wọ́n ń ṣe tí wọ́n ń pè ní kọ̀ǹsẹ́ńsọ̀ yìí, tó jẹ́ àṣọrọ̀kù làwọn tí wọ́n bá fẹ́ di ipò kan mú, bó ti hù kí ipò náà kéré tó ń sáré lọ yìí. ó ní láńlẹ́yìn ni kinní náà yóò máa jẹ́ o, nítorí ọ̀rọ̀ tí yóò padà lẹ́yìn ni. àbúrò lọ sójú ogun, ẹ̀gbọ́n kìyàwó ẹ̀ mọ́lẹ̀, ó bá a sùn títí tó fi lóyún. àwọn àgbàlagbà tó ríran ọ̀rọ̀ náà wọ́n wá ń sọ fún ẹ̀gbọ́n tó fún ìyàwó àbúrò ẹ̀ lóyún pé ṣé òun náà mọ̀ pé láńlẹ́yìn lọ̀rọ̀ yìí yóò dà tó bá yá. òun náà mìírí jẹ́gẹ́jẹ́gẹ́, ó ní òun mọ̀ dáadáa. Fáyẹmí ní gbogbo kùrùkẹrẹ àti kẹ̀kẹ́ kùkù tó ń lọ nínú APC báyìí, ohun tí yóò lẹ́yìn ni, torí ohun tí tán lè gún ọdún, ọmọ alágbà àpapà yóò fowó ràkàrà jẹ̀kọ ẹ̀ kẹ́yìn ni. ọ̀rọ̀ tó ká àwọn aṣáájú ẹgbẹ́ APC lára rèé, tí Ajíbọ́lá Bashiru sì gbẹnu wọn sọ̀rọ̀ jáde. Bashiru ní nígbà tí Fáyẹmí ti mọ̀ pé ẹgbẹ́ APC yóò fọ́ láti inú, yóò túká, kí lòun wá ń dúró ṣe, kó tètè máa lọ, àbí kí ló fẹ́ máa ṣe lábẹ́ òrùlé tó fẹ́ wó, ṣé ó fẹ́ kí ilé wó pa òun mọ́bẹ̀ ni. ó ní kó máa lọ, torí bí kò bá tètè lọ, àwọn yóò gbé ìgbìmọ̀ àfìyàjẹni tí yóò dá sẹ̀ríà fún dìde. nítorí kò sí àní-àní níbẹ̀ pé ibi ló ń rò sí ẹgbẹ́ àwọn, kò sì lè wà nínú ilé kó máa ronú pé kí ibi bá àwọn nínú ẹgbẹ́. èyí tó dáa jù náà ni kó jáde. Ajíbọ́lá ní kí Fáyẹmí má rò pé àwọn ò gbọ́ tàbí pé àwọn ò mọ ohun tó ń lọ o. àdàbà ń pògèdè bí ẹni pé ẹyẹlé ò gbọ́ ni, ẹyẹlé gbọ́ títiri ló ń tiri, pé àwọn mọ̀ nínú APC pé àwọn alátakò ní Fáyẹmí ń bá ṣiṣẹ́, pé gbogbo ìgbà ló ń bá wọn ṣèpàdé, ọ̀dọ̀ wọn ló sì ń jẹ̀ sí. àwọn sì mọ̀ pé gbogbo ọ̀nà ló ń wá láti bá wọn ṣiṣẹ́, pé lásìkò ìbò pámárì Èkìtì gbogbo ohun tó ṣe làwọn mọ̀ o. ṣùgbọ́n kò sẹ́ni tó dì í lọ́wọ́ mú kó kúkú fi APC sílẹ̀ kó lọ bá àwọn alátakò yìí kí wọ́n jọ máa ṣe ọ̀rẹ́ wọn lọ. àǹfààní tó bá sì wà lọ́wọ́ wọn kí wọ́n ṣe é fún un. ọkùnrin akọ̀wé náà ní kò sí ohun tí APC ń ṣe ju dáadáa lọ.
ó kàn jẹ́ lójú àwọn agbẹ̀yìnbẹ́bọjá bíi ti Fáyẹmí yìí ẹṣin ọ̀tá ẹni kì í ga ni, ẹni tí ò sì fẹ́ ni àlọ́ kò rán. ṣùgbọ́n o àwọn aráàlú mọ̀ pé eégún bíi lébe kò sí, adé orí kìnìún sì rèé, bí àgbọ̀nrín lòun yóò ṣí àkútúnkú ni wọn yóò máa gbúròó ẹ̀ lọ́nà ọ̀run, torí nítòdodo pé kò sí irú ẹgbẹ́ APC láwùjọ. kò wá sẹ́ni tó mọ̀ bí Fáyẹmí yóò bínú kúrò nínú APC ni tàbí yóò dúró kí wọ́n lé òun. àmọ́ ọ̀rọ̀ náà dùn. tàbí ta ni wọ́n yóò bú ìyá rẹ̀ ní onímú kọ́ńbó eléjìká gògòrò tí kò ní faraya, kódà kó jẹ́ bí àtimú àtèjìká ti rí náà nìyẹn lóòótọ́. ọ̀rọ̀ náà yóò ká Fáyẹmí lára. ohun tí yóò sì jẹ́ kó bínú náà ni pé nígbà tí ajá ń ṣelé inú igbó lọ̀bọ wà tó ń gbé. nígbà tí àwọn Fáyẹmí ti jẹ́ bàbàrà tí wọ́n sì jẹ́ nǹkan gidi lẹ́yìn Tinubu, ọmọ ẹgbẹ́ lásán ni àwọn Ajíbọ́lá ṣe. nígbà tí òun Fáyẹmí sì ti ń ṣe gómìnà nínú AC àti ACN, Ajíbọ́lá kò tí ì mú kinní kan. bí kò bá sì jẹ́ ohun tó dé tó ní ká wá mọ òun, kò sí bí Ajíbọ́lá yóò ti máa sọ̀rọ̀ sóhun Fáyẹmí kàṣàkàṣà bẹ́ẹ̀. àmọ́ obìnrin tó bímọ sáàrin ọjà ló ní kára ọjà orídìí òun o. àwọn ìrìn tí Káyọ̀dé Fáyẹmí rìn sẹ́yìn ló sọ ọ́ di àgbélẹ̀he. ṣé ìjọba APC yìí àwọn Fáyẹmí ni wọ́n bẹ̀rẹ̀ o. àwọn ni igi lẹ́yìn ọgbà fún Buhari, àwọn ni kọmitì tó gbé ọkùnrin náà wọlé nígbà tójú ogun le gan. èyí ni pé níbẹ̀rẹ̀ APC Fáyẹmí mọ̀gbà tí ẹ̀ẹ́dógún ó mọ̀gbà tí ẹ̀ẹ́dọ́gbọ̀n, kódà ó mọ ohun tí wọ́n sì ti lé fi jó kí ẹgbẹ́ náà tó di nǹkan. àmọ́ lásìkò tí ìbá fẹ̀yìntì tí ìbá máa jẹun, òun náà tá sí àgẹ̀rẹ̀, ó fira ìwé olórí wọn. bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó fira ìwé olórí wọn nìkan kan, ó fẹ́ gba ipò olórí náà lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni. níbi tí wàhálà ẹ̀ ti dé nìyẹn. yàtọ̀ sí gbogbo ohun yòówù tí Fáyẹmí bá ṣe sẹ́yìn, àtìgbà tó ti bá Bọ́lá Tinubu du tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC láti di ààrẹ ní 2022 ní ọ̀rẹ́ yòówù tàbí àjọṣe yòówù tó wà láàrin wọn ti rẹ́jà. títí tí Tinubu sì fi wọlé lòun náà fi ń yẹra fún un, bó tiẹ̀ jẹ́ pé ó ní òun ràn án lọ́wọ́ níbìkan. àmọ́ ó yẹra fún un. bí ìwọ bá ṣe rere, alákìó ha yá ọ làwọn tí wọ́n sì ń wòran wọn lọ́ọ̀kan ka ọ̀rọ̀ náà sí. wọ́n nígbàgbọ́ pé Fáyẹmí ni ò ṣe dáadáa sí ọ̀gá àtijọ́. Fáyẹmí pàápàá kò sì dé ọ̀dọ̀ Tinubu àfi nígbà tí wọ́n pàdé ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2025 tó lọ, níbi tí wọ́n ti ń fi pápá mímọ́ jẹ ní Rome lórílẹ̀‐èdè Italy. Fáyẹmí fúnra ẹ̀ sọ pé òun lòun fa Peter Obi lọ́wọ́ pé kó jẹ́ kí àwọn lọ kí ààrẹ, bó tilẹ̀ jẹ́ Peter Obi kò fẹ́ lọ torí ó ní àwọn òṣèlú lè ka kíkí tí òun bá lọ kí Tinubu sí nǹkan míì tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí kọ ìkọkúkọ jáde nípa òun. àmọ́ Fáyẹmí lòun fà á pé kó jẹ́ kí àwọn lọ kí ààrẹ nígbà tó jẹ́ ààrẹ àwọn ni, pé àwọn sì dé ọ̀dọ̀ Tinubu náà sì kí àwọn dáadáa tó tún bá àwọn dápàrá. lára ìṣòro Fáyẹmí sì nìyẹn, òun pàápàá sì lè má mọ̀ níjọ́ náà. ìdí ni pé láti rí Peter Obi papọ̀ pẹ̀lú òun Fáyẹmí lásìkò tí Obi sì ń bá Tinubu jagun lọ́wọ́, tó ń lérí pé òun yóò tún dupò ààrẹ ní 2027, òun yóò gbàjọba lọ́wọ́ Tinubu, tó wáá jẹ́ Obi náà ni Fáyẹmí rí tẹ̀lé lọ sí Rome. ó yẹ kóun náà ti mọ̀ pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò dariwo. ó sì di ariwo lóòótọ́. Peter Obi lókù tí Fáyẹmí ń bá ṣọ̀rẹ́ báyìí o. ohun tó káàkiri ìgboro nígbà náà nìyẹn. lára ohun tó sì jẹ́ kí wọ́n ka gbogbo ọ̀rọ̀ tó sọ yìí sí bàbàrà gidi rèé, tí wọ́n ní ó ti pẹ́ tó ti ń bá àwọn alátakò ṣe, àti pé ọ̀kan nínú àwọn tí wọ́n fẹ́ bà APC jẹ́ ni. Àjíbọ́lá ní APC ti sú, kò sí ìdí tó fi gbọ́dọ̀ dúró síta kó máa tọ̀ sínú ilé, pé ohun tí ọmọlúàbí máa ń ṣe bí ọ̀rọ̀ bá dà báyìí ni láti fi irú ẹgbẹ́ bẹ́ẹ̀ sílẹ̀, kó sì lọ sọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ràn ẹ̀ tí kò sì ní ìṣòro kankan tó wà nínú ẹgbẹ́ tiwọn. àmọ́ bí ọ̀rọ̀ bá dà báyìí, kí burúburú kó má kó ẹnìkan mọ́ ni o, ẹni tí yóò kù la ò kàn mọ́ ni. àwọn kan náà wà tí wọ́n dúró sẹ́yìn Káyọ̀dé Fáyẹmí. wọ́n ní ohun tí Fáyẹmí sọ náà gan ni Ajíbọ́lá ń ṣe yẹn, pé wọn kì í fẹ́ kí ẹnikẹ́ni sọ̀rọ̀ sí wọn nínú APC, kódà kó jẹ́ ohun títọ̀ ń sọ òótọ́ ni. àwọn yìí ní ṣé gbogbo ọ̀rọ̀ tí Fáyẹmí sọ yìí èwo ló fi purọ́ níbẹ̀? ṣé ó bú Tinubu ní abojú ni àbí ó bú ní àbímú? pé ohun tí Ajíbọ́lá fọ̀rọ̀ ṣe ni pé ẹni tí wọ́n fẹ́ sùn jẹ tẹ́lẹ̀ tó wáá fi epo para ni, pé Ajíbọ́lá kàn fẹ́ ti Fáyẹmí sínú iná ni, pé àbí èwo ni ká gbáni létí kí ojúgun bó, abẹ́rẹ́ sọnù ẹ lọ pé babaláwo, kí lẹ wáá fẹ́ ṣe bí odidi èèyàn bá sọnù o. wọ́n ní
ohun tí Fáyẹmí ṣe ń sọ pé kì í sí ìjíròrò kankan nínú APC rèé, àṣẹ làwọn aṣáájú ẹgbẹ́ náà yóò kàn pa, ohun tí wọ́n bá sì ti pa láṣẹ náà ní abẹ́gẹ́, ẹnikẹ́ni tó bá sì mọ̀ pé òun fẹ́ wà nínú ẹgbẹ́ náà ó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ tí wọ́n bá pa ni, kódà kí àṣẹ náà má dáa. Àwọn yìí ní Fáyẹmí kò sọ̀rọ̀ tí kò dáa o, pé ìkìlọ̀ ló ṣe, ìkìlọ̀ lásán, pé kí ẹgbẹ́ APC kí wọ́n ṣọ́ ara wọn gidi, ó kí APC nílọ̀ ni. Àwọn yìí ní kí àwọn adarí APC rántí pé PDP ló wà nípò tí wọ́n wà lónìí yìí tẹ́lẹ̀ o, àmọ́ kí wọ́n rántí pé nígbà tí èsúrú ṣàṣejù ó tẹ́ lọ́wọ́ oníyan ni, pé fúnra àwọn PDP ni wọ́n gungi tí wọ́n ré kọjá ewé, tí wọ́n gbé sàrá àwọn kọjá oríta, tí ọ̀rọ̀ sì di wàhálà fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú PDP níjọ́ náà lọ́hùn-ún tí wọ́n ń bú àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ alátakò bíi Tinubu, àwọn bíi Fẹ́mi Fani-Káyọ̀dé, Rẹ́nà Mọ́kìrì, Nyesom Wike, Buhala àti àwọn míì bẹ́ẹ̀ ti mórímù sínú APC báyìí, tí wọ́n ń gba ipò pàtàkì nínú ìjọba APC lẹ́yìn tí wọ́n ti fi ọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n ti fi fọ́ PDP tí wọ́n sì ti wó pátápátá. Àwọn yìí ní ohun tí Fáyẹmí ń sọ rèé, pé tí APC kò bá sì ṣọ́ra wọn ní tòdodo, pàṣán tí wọ́n fi na ìyáálé lọ̀rọ̀ yìí ó sì wà lókè àjà fúnyàwó, torí aníhun tán kan kò sí láyé, nítorí aníhun tán kan kì í ní ìwo ẹṣin. Àmọ́ àwọn èèyàn APC kò gbà o, wọ́n ní tó bá jẹ́ Fáyẹmí lọ́rọ̀ gidi tó fẹ́ sọ ni, tó sì jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ náà, Kọrùn ni yóò ti ṣe gbogbo àlàyé yìí fún àwọn adarí ẹgbẹ́, kì í ṣe kó lọ sí orí ayélujára kó sì máa pariwo tantan. Àwọn yìí níṣe bí Tinubu nìyẹn, òun ló dá APC sílẹ̀ ní kápẹ́, àmọ́ nígbà tí Buhari wọlé wọ́n gbá a sẹ́yìn nínú ìjọba tí gbogbo èèyàn sì mọ̀, tí wọ́n ń sọ̀rọ̀ sí títí dé orí àwọn El-Rufai. Wọ́n ní Tinubu kò lọ sórí rédíò kó máa bú APC o, ó dúró ó yanjú ọ̀rọ̀ náà bí aṣáájú rere ni. Pẹ̀lú gbogbo èyí tí àwọn wá ń sọ yìí ṣá o, àfàìmọ̀ kí iná má ti jó dórí kókó fún Fáyẹmí nínú APC, kó má jẹ́ wọn yóò lè lọ bí òun ò bá tètè lọ ni. Àmọ́ ó ṣeé ṣe kí Fáyẹmí náà ti rẹ́dì bí ọ̀rọ̀ olóyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀, pé òun yóò ya fìbínú fi ẹgbẹ́ wọn sílẹ̀ fún wọn ni. Bí wọn ò bá fẹ́ ni nílàá, kólúwẹ̀ ò tètè gba ìlàlà lọ kó lọ́ọ́ máa gbé kúrò nílé mi, kì í ṣe kúrò láyé jàre, kódà kì í ṣe kúrò nílùú. Ohun tó bá fọ́ni lójú náà ni yóò fọ̀nà hàn ni. Èwo ni Fáyẹmí yóò wá ṣe báyìí o? Ohun táwọn tí wọ́n mọ̀ ọ́ nídìí òṣèlú ń bèèrè àwọn léèrè nìyẹn. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Fáyẹmí àti àwọn APC èyí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ tòní o.